Àpọ̀jù ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀, ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o, Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run, àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó. Ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o, bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá, tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro, àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa. Gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ kú dédé wòyí o, ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ́ bá ti láǹfààní àti máa wo akẹ́kẹ̀ẹ́ báyìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo rí àbúrò mi Rámú lónìí. Ọlọ́run ni òtúnjọ́ ọlọ́mọ mi rẹ́rí bí mo ṣe ń làágùn, bí mo ti ń lọ súré gbé ń tààfì rẹ̀kọ́ọ̀dù ni mo ṣe ń làágùn báyìí. Àbúrò mi Táíwò Ìbíkúnlé ní orúkọ ẹ̀, òun náà ó padà dá orúkọ ara ẹ̀ fún yín, ṣùgbọ́n Yorùbá sọ pé yìnyín kẹ́ni ṣèmí. Ṣé mọ̀ pé ẹ̀yin kan máa ń wò wípé ẹ sì máa ń wo oríṣẹ́ Ọlọ́run lára mi bí ẹ̀yin kan ṣe ń ṣe fún mi, pàápàá jùlọ láti diaspora, àwọn ọmọ tí kì í jẹ́ kí n mọ ìnira nídìí iṣẹ́ tíátà lélẹ́yìí. Nínú àwọn ọmọ tí Ọlọ́run ń gbé dìde tọ́lọ́run sì ń gbà fún lọ́wọ́lọ́wọ́ báyìí, ọ̀kan nínú wọn ni Táíwò Ìbíkúnlé. Ó wá jẹ́ bí àbúrò fún mi, torí gbogbo yín lè mọ̀ pé ìtòrú Táíwò Ìbíkúnlé bí, so àbúrò ló jẹ́ fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan, mo lù lọ́gọ ẹnu pé àwọn nǹkan tó ń ṣe fún mi kí Ọlọ́run Elédùmarè kó má jẹ́ kóun náà pasán kó má pòfo níbi iṣẹ́. Ó dọ́gba pẹ̀lú àná, ó ń ṣe déédéé pẹ̀lú ìnáwó pẹ̀lú ògo Ọlọ́run. Táíwò Ìbíkúnlé, ìwọ wọn lẹ́ẹ̀túnjọ ṣe ọ̀la, ẹ̀jọ̀ lo ọ̀la nínú indọ́sírì. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ o pẹ̀lú àwọn tó ti ṣe fún mi sẹ́yìn. Ṣé rí Táíwò lẹ́ ń wò yìí, tí ó bá wá bá mi ṣiṣẹ́ tàbí ó bá wá bá ẹnìkan ṣiṣẹ́ láti pàṣẹ mi tó jẹ́ mi ni mo gbé, tí owó tí mo gbọ́dọ̀ fún tó bá jẹ́ 200 naira, tí mo wá wò pé Táíwò ni ọmọ mi nínú jẹun fún ní 100, tí n bá fún Táíwò ní 100, Táíwò tó máa dá 50 naira padà nínú 100 to that extent. So kí Táíwò ní kó máa ní láárí lọ ló pè mí, torí kò sí location tí mo ti pàdé ẹ̀ tí kì í ṣe bí ọmọ fún mi. So kọ́lọ́run wá bá mi lọ́ra ẹ̀mí ẹ̀, kọ́lọ́run má jẹ́ kó fi ìtàn tíátà kó má fi pìtàn àbúrò. Àbúrò mi dákun bá mi dákọ rẹ fún àwọn aráalé. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin aráalé níbikíbi tí ẹ bá ti ń wò wá, mo kí yín o. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, pàápàá jùlọ lọ́wọ́ bàbá mi Abdulrasaq Adéwálé Ṣòkòtì fún àǹfààní náà tó fún mi náà láti wá kí gbogbo ẹ̀yin aráalé lọ́jọ́ tòní. Ẹ ṣeun, mo dúpẹ́, mi ò ní jọra mi lójú. Àmín o, àmín o. Àbúrò mi, mo kọ́kọ́ fẹ́ béèrè nǹkan kankan nídìí iṣẹ́ yìí látìgbà tó ti bẹ̀rẹ̀ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ni. Kí ni nǹkan tó sí tàbí ìjọ́ wo ni inú ẹ kọ́kọ́ dùn jù rí nídìí iṣẹ́ yìí látìgbà tó ti ṣe, àti pé kí ló múnú ẹ dùn? Ẹ ṣeun gan. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí má tiẹ̀ ti wà nídìí iṣẹ́ yìí nínú mi máa ń dùn. Mo jẹ́ nìkan tó yẹ pé mi ò fẹ́ràn kí n máa lẹ̀kì mọ́lé, pé ká kàn wá lólé ká má ṣe nǹkan kan, kí n má tiẹ̀ máa ṣiṣẹ́ yìí, torí mo rí pé iṣẹ́ yìí jẹ́ bí àyànmọ́ fún mi. So ìgbàkúgbà tí bá ti wà nídìí iṣẹ́ yìí, owó wà o, owó ò sí o, ó máa ń fa ìdùnnú kan fún mi, ìyẹn jẹ́ àkọ́kọ́. Tí mo wá nínú mi dùn jù,
mi ò ní lè sọ pàtó. Ǹjẹ́ ṣégbà tí mo máa kọ́kọ́ ṣe iṣẹ́ kan pẹ̀lú Professor Fẹ́mi Ọ̀ṣọ́fisọ nígbà tí mo tiẹ̀ fi gbogbo ẹ̀mí ara ni a lọ fi ṣe, èmi lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni tá a ṣe pẹ̀lú UNICEF. Ìgbà tá a bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn a ṣe ní Ọ̀ṣun, a lọ káàkiri gbogbo Òṣogbo, Ìbòkun, even a TFD, Theatre for Development, tá a máa lọ káàkiri ọjà, palace, tá a ń kọ́ àwọn èèyàn motor parks, la bẹ̀rẹ̀ sí fi ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ nígbà yẹn. Nǹkan tá à ń ṣe nígbà yẹn ó dá lórí female genital mutilation, dídábẹ́ abẹ́ fún obìnrin, ìyẹn ni à ń ṣe nígbà yẹn. So ẹ̀kọ́ tí mo lọ kọ́ bẹ́ẹ̀ ó ṣe pàtàkì síbí gan. Àwọn akẹgbẹ́ mi kọ̀ọ̀kan ti ń sọ wọn ní fún wa lówó pẹ̀lú gbogbo wàhálà tá à ń ṣe ń bí gẹ́gẹ́ náà mo ní kí lọ́kùnrin mi, èmi wá kẹ́kọ̀ọ́ ní kí ló èwo lọ̀rọ̀ owó kékeré. Ṣùgbọ́n nígbà tá a máa gbowó ọ̀hún tó pè wá tá a dé ìlú Ìbàdàn, wọ́n bá pé gbogbo akáwá bá wọn ní ilé, àbá lọ bá wọn lé, àbá ṣe wọn ṣe kí lọ́ba dẹ̀ fún gbogbo wa ní envelope kọ̀ọ̀kan mọ́ bàbá. Was it 22,500? Láyé ìgbà yẹn. Mo ní kílè, mo kọ́kọ́ sá lọ lé náà ni. Olú ò bá rú ẹ̀ rí. Mi ò bá rí, ṣàbò fẹ́ fògùn bá rí. Mo kọ́kọ́ délé báyìí, mo kọ́kọ́ fawó yọ, ìyá mi gbà. Ẹja ara báàgì rẹ̀ sì sílé, ara báàgì rẹ̀ sì. Kí ni àṣetán? Oríṣiríṣi mo kàn ń tíátàmà ní gbogbo wọn kọ sára sí mi nílé pé owó ọmọdé ó ju sálárì òṣìṣẹ́ ìjọba mi lọ tèmi gbà. So ó bá àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ti ń ṣẹlẹ̀ lọ́pọ̀ gbà. Ǹjẹ́ nígbà tí a máa wà níbi kan tó pé èrò pọ̀ láàrin ọ̀pọ̀ èrò, wọ́n á dẹ̀ fà mí yọ wọ́n ní àìwọ́ kò yẹ kó o bá wọn tó, ìwọ máa bọ̀ báyìí. Nígbà tẹ́ ti dé nílé ẹ̀kẹ́ ti sọ fún wa pé ẹ wà ń bí ìmọ̀lá èèyàn náà ní ìmọ̀ mo ṣe fẹ́ sọ náà ní no àsìkò tí ayé ti ń yàtọ̀ yẹ máa bọ̀ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ gbà lórúkọ báyìí máa ń ṣẹlẹ̀. A dẹ̀ mọ̀ pé tí ò bá ṣe nítorí ti tíátà ó ṣe é ṣe ká má rí orú àǹfààní bẹ́ẹ̀. So inú mi máa ń dùn ní ọ̀pọ̀lọpọ̀ gbà. Ẹ ṣeun. Bàbá mi Táíwò abájọ ó jẹ́ ọ̀kan nínú àwọn kékeré tí kò bá ìfẹ́ owó wá dé síde tíátà. Ó tí o ìfẹ́ owó kẹ̀. Orúkọ díẹ̀ táwa náà là nídè nìyẹn nítorí pé ìgbà tá a bẹ̀rẹ̀ owó a fẹ́ máa hàn ní tẹlifíṣàn àbálọ. Tó ti yé n ló fà á tó fi jẹ́ wípé Ọlọ́run jẹ́ ká gbé débi tá a bá jọ ìdí ẹwà rẹ nu tó fi tí tọ̀ọ̀sá lójú ọmọdé lójú àgbà ọ̀wá ní tí kò ní tẹ́. Àṣẹ Ìdùmarè. Ṣé mọ̀ pé níjọ́ tí wọ́n bí wa tán bá ti bí ọmọ sílẹ̀ báyìí tí bí ọba ti jáde wọn ní kí ẹ pé wọ ọmọ. Bẹ́ẹ̀ ni. Kí ló bá ẹnu jẹ́ jù ní ìṣe yìí? Ó pọ̀ lóríṣiríṣi o. Bá tiẹ̀ sọ pé àbá tó wó wá ẹlòmíà ti ṣèlérí ṣe gbogbo ẹ̀ pé iye báyìí ni màá fún ẹ. Ó dẹ̀ wọ́n pé padà ṣetán ò ní gbọ́pá níbi tó gbọ̀pọ̀ ẹni ó sì lọ. Mo tiẹ̀ ti bá ẹnìkan ṣiṣẹ́, ó pè mí, mo dẹ̀ lọ láti ìlú Ìbàdàn mo lọ sẹ́kọ̀ọ́. A ṣiṣẹ́ yẹn débi kan mi ì títí gba $1. A parí iṣẹ́ yẹn, a lè parí iṣẹ́ yẹn, a break. Bóyá torí ọ̀rọ̀ owó ni o àbí nǹkan kan kò ṣáà láti break. A padà sílé. Báwo tiẹ̀ ní ẹ fẹ́ mi díẹ̀ lára owó tẹ fẹ́ fún mi ni wọ́n sẹ́ndì kankan. Gbà tó yá wọ́n pè mí bóyá bí ọ̀sẹ̀ bíi mélòó kan lẹ́yìn ìgbà yẹn, a máa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lọ́jọ́ báyìí o, ẹ ṣe kéde kan o, wàhálà ti tún wá sípò. Bẹ́ẹ̀ ni èmi dẹ̀ mo ń play lead, bá tún gbọ́nù Èkó lọ, bá a ṣe tún dẹ́kun àtúnríṣẹ́ yẹn ṣe àlè ró rárá. Wọ́n ní kí n má bínú, wọ́n máa lọ gbowó wá lọ́wọ́ ẹnìkan sì kì í máa lọ bí mo ṣe ń lọ yẹn sì wọ́n máa sẹ́ndì owó, wọn ò tún ṣe. Wọ́n tún pè ẹlẹ́ẹ̀kẹta ẹ̀mí tí wàá gbéra. Gbàtọ̀ ya wọ́n ní akímáwulẹ̀ wà mọ́ wọ́n tún fi mílẹ̀. Ẹlẹ́ẹ̀kẹ́ wọn ló ní ìsìn àwọn tiẹ̀ ti wá rẹ́dì bọ̀kẹ́ ọmọ ní ó yá. Sẹ́ndì owó mi tẹ́lẹ̀ ó yẹ sẹ́ndì ẹ̀ báyìí. Wọ́n bá pè mí mọ́. Olúwa. Ṣé lè believe pé wọ́n dẹ̀ ya iṣẹ́ yẹn, wọ́n release ẹ̀, wọn ò dẹ̀ pè mí sí mọ́. Níjọ́ tó wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ni producer gangan mi mọ̀ ẹni tó jẹ́
ṣùgbọ́n kò sí ibi iṣẹ́ yẹn. Ó wá pè mí pé ṣé wọ́n tí pé èlò ni wọ́n sọ fún mi. Mo wá ní kí ni èwo ló kàn ẹ́ bẹ́ẹ̀. Ó ní kí n má bínú pé òun ni producer. Mo ní ṣó sọ fún ẹ pé òun ti sanwó fún mi ni. Ó ní no, òun ò sọ pé ó sọ bẹ́ẹ̀. Mo ní òkè kò tí ì sanwó. Ó dà kémi máa bọ̀ o. Bọ̀ òun ò ní lè san tó iye yẹn mọ́ iye báyìí ló máa sọ. Ẹ má wọrí. Èmi ò ní wá. Bí mi ò ṣe lọ nìyẹn. Wọ́n wá tún tò director, wọ́n dẹ̀ jókòó, wọ́n dẹ̀ tútò. Wọ́n yà, wọ́n dẹ̀ release ẹ̀ bẹ́ẹ̀. Orúkọ báyìí máa ń fa nǹkan tí ó ń bani nínú jẹ́ púpọ̀. Ṣùgbọ́n èmi ti yáfi ẹ̀. Àwa náà rí. Bẹ́ẹ̀ ni. Bọ́lọ̀ wọn wà tó gbèsè ẹ̀ dé. Àtọ́mọ́ àtọrọ owó jẹ lọ́wọ́ Olúwa. Ṣé gbogbo orúkọ báyìí ó máa ń jẹ́ nǹkan tó máa ń fa ìrẹ̀wẹ̀sì fún yàn. Ṣùgbọ́n èmi ò jókòó fàáfẹ́ mi o. Ó ń kọ́ mi lọ́gbọ́n ni. So nǹkan tí màá sọ pé ó bà mí nínú jẹ́ lára ẹ̀ nìyẹn. Ò ṣe má bínú. Nǹkan kan ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí. Àwọn èèyàn sì fẹ́ mọ ìhà tí àwa onítíátà kọ sí. Nǹkan náà ni ṣẹ̀ríà kọ́ọ̀tù tí wọ́n fẹ́ gbé wọ ilẹ̀ Yorùbá yìí. Dákun, ìhà wo ló kọ sí ṣẹ̀ríà kọ́ọ̀tù? Lákọ̀ọ́kọ́, Nàìjíríà ń ṣe oní ẹ̀sìn kan. Kìrìsìtẹ́nì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, Mùsùlùmí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn ẹlẹ́sìn àbáláyé oníṣẹ̀ṣe wọ́n wà ń bẹ́ẹ̀, àwọn ní Buddhist wọ́n wà láàrin wa, àwọn free thinkers wọ́n wà láàrin wa, oríṣiríṣi tó dé kálukú dẹ̀ ṣẹ̀sìn. Ṣé wá rí gbogbo àwọn ẹ̀sìn apart from ẹ̀sìn àbáláyé, gbogbo ẹ̀ pátápátá borrowed religion ni wọ́n. Apart from ẹ̀sìn àbáláyé àbí? Ẹ̀sìn àbáláyé. Ìyẹn la máa ní wọ́n bí wa sí. Ẹ máa rí pé gbogbo ẹbí pátápátá ẹ̀ lè sọ pé ẹ̀ lè ró níṣẹ̀ṣe kan bẹ̀. Ẹ máa rí Kìrìsìtẹ́nì bẹ̀, ẹ máa rí Mùsùlùmí bẹ̀. Ó di dandan nínú ẹbí kan. Kí ló dé tí a ṣe máa wá gbé ṣẹ̀rí ẹ̀ ń ṣe ti Nàìjíríà kò ń ṣe t'Áfíríkà? Kì í ṣe t'Áfíríkà. Àwọn ilẹ̀ Lárúbáwá ni wọ́n ní. Ǹjẹ́ ó ṣeé ṣe ká lọ Saudi ká wá ní gbogbo àwọn ọmọ tó bá wà Saudi o kó bẹ̀rẹ̀ sí máa jẹ́ Ògúntáyọ̀, Ṣàngó níyì, tàbí ẹni tó bá jalè inú wọn o ìdí ògùn lálọ́ bẹ́rì rẹ̀ sí? Ṣe pé kò ṣeé ṣe. Kí ló wá dé tó yẹ pé èyí tó jẹ́ tiwa ṣe àmúlò ẹ̀ tó fi jẹ́ pé ti àṣà àti ẹ̀sìn ẹlẹ́sìn òun la gbé lọ́wọ́? Tá bá dẹ̀ máa wò ó, àwọn tí wọ́n ń ti orú àwọn nǹkan báyìí síwájú, a máa rí pé àwọn onímọ̀tara ẹni nìkan ni. Àwọn tí wọ́n gbé ẹ̀sìn lórí gẹ́gẹ́gẹ́ ju bí ẹ̀sìn yẹ kó ṣe jẹ́ lọ ni. Bí mo ṣe wà Kìrìsìtẹ́nì lèmi, mo lọ́rẹ̀ẹ́ tó jẹ́ Mùsùlùmí, mo lọ́rẹ̀ẹ́ tó jẹ́ oníṣẹ̀ṣe. Tó níṣẹ̀ṣe bá ń ṣọdún ẹ̀ tó bá pè mí mò ń lọ. Mo ti ṣe MC fún wọn rí. Táwọn Mùsùlùmí bá ń ṣe tó bá pè mí mò ń lọ. Tó nígbàgbọ́ bá pè mí mò ń lọ. Nítorí pé ọ̀nà táwọn gbà láti máa fi sin Ọlọ́run wọn nìyẹn. Ọlọ́run dẹ̀ ń gbọ́ àdúrà wọn. Ọ̀nà tèmi náà mọ̀ láti sin Ọlọ́run mi, ó ní mò ń sìn yìí. Mi ò wá ní agbára láti fi tipátipá mú ẹnikẹ́ni láti ṣe ẹ̀sìn tèmi. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó jèrè o. Gẹ́gẹ́ bí ìyẹn ni ó wà lídìí mi débi ìbéèrè gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Ǹjẹ́ nígbàgbọ́ pé kátẹ́bà ti àdúrà nínú chọ́ọ̀chì nìkan ńlá fi lè rí ṣe tá a fi lè lówó lọ́wọ́ àbí kátẹ́pámọ́ iṣẹ́ tá a ní lọ́wọ́? Ṣé rí Bíbélì sọ, ó dẹ̀ sọ ó pé gan. Ó ní òkú lẹni tí ò níṣẹ́ lọ́wọ́. Òkú ni. Nǹkan tí Bíbélì fi wé nìyẹn. Ìwọ tó jí láàárọ̀ Monday, tó jí Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday tó fi gbogbo ajé ayé ẹ̀ jókòó sínú ṣọ́ọ̀ṣì, ó yàtọ̀ sókú. Olúwa. Nítorí pé ó mú iṣẹ́ ṣe. Ìbùkún Olúwa ní mú ní ńlá láì fi làálàá kún, bí Bíbélì ṣe sọ nìyẹn. O gbúdọ̀ ní nǹkan kan. Kò sọ pé ìbùkún Olúwa ní mú ní ńlá láì ṣiṣẹ́. O gbúdọ̀ ṣe
ó lè má ràágùn tọ́lọ́hun ó fi sọ di rẹpẹtẹ mọ́ ọ lọ́wọ́. Ẹ jẹ́ ká lọ wo àwọn tí a gbà ẹ̀sìn gan náà lọ́wọ́ ẹ̀, àwọn ìbò tó gbé wá sílẹ̀ Nàìjíríà. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni nínú wọn náà tí ò ṣiṣẹ́? tí ó lọ takò Ṣé ó kọ̀ lè jókòó sí mọ́ṣáláṣí àbí chọ́ọ̀chì? Ẹ fún mi lówó Olúwa, ẹ fún mi lówó. Àwọn ọmọ Ísírẹ́lì gan wọ́n ń ṣiṣẹ́. Nígbà tí Jésù ń wàásù káàkiri tí ó fi ẹja wẹ́wẹ́ mẹ́ta àti ìṣù àkàrà 5 tó fi bọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn, ó ṣiṣẹ́. Iṣẹ́ tó ṣe ni pé ẹ lọ mú àwọn nǹkan wá, àwọn èèyàn kó oúnjẹ wọn wá ni. Àwọn tó ti ṣiṣẹ́ ó yẹ jẹ́ ká yà á sí mímọ́ kọ́ lóun sì sọ di ọ̀pọ̀. Nígbà tó máa san owó òde fáwọn Farisí, àwọn tax ó máa sọ. Apẹja ní gbogbo àwọn ọmọọṣẹ́ Jésù, pẹjapẹja ni wọ́n. Ó ní ó yẹ da àwọn yín sókun kẹ́ mú ẹja. Ẹja tẹ́ ẹ bá kọ́kọ́ mú ń bẹ̀ ẹ la inú ẹ̀. Owó tẹ́ ẹ bá kó ń bẹ̀ ẹ lọ fi san. Ẹjọ́ ṣé tí wọn ò bá ṣe iṣẹ́ láti pa ẹja, ìjẹsí wọn á rí owó. Jésù yìí ṣe magician sáré brakadabra money adẹ̀dì. Ẹni tó ṣe brakadabra yẹn. Ṣùgbọ́n wọ́n máa ń ṣe yẹn náà fíìmù. Ṣe wọ́n máa ń ṣe àwọn ní ká ṣe ni. Èmi gan ò ní kankan lọ́wọ́ òjé ni òjé marina fẹsẹ̀ gúngò kí ibẹ̀ má ṣe jẹ́ òpùrọ̀ fún mi. Tó o bá ṣe o ò lè jẹ, ìwọ kọ́kọ́ ṣiṣẹ́ náà kọ́lọ́run á bẹ̀ fi ìbùkún sí èrè àwa wọ̀. N tà ń sọ nípa àṣẹ tíátà nìyẹn. Ǹjẹ́ yìí mọ̀ pé Táíwò Òbíkúnlé lè máa sọ ohun tó ń sọ yìí? Nígbà míì ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n á fi play àwọn fake pastor. Ó dẹ̀ máa ṣe beyond reasonable doubt táwọn yẹn ti ẹ̀ máa sọ pé bí ilé yìí bá jẹ́ pastor ntí ọmọ ó ti bẹ́ẹ̀ mi náà ṣe irú nǹkan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ní dá ọpọlọ rẹ rú, ojú ò ní tiẹ̀, ò ní padà sẹ́yìn láìláì. Mo tó fẹ́ béèrè ìbéèrè kan. Ìlú orílẹ̀-èdè tá a wà yìí, àbí kí n sọ pé àgbáyé tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ìlú àwọn ìlú wọ́n máa ń sunkún òmìnira fún ìlú wọn tó máa ń kó ìdẹ̀rùn bá wọn. Àwa ọmọ Yorùbá náà ń sunkún òmìnira. Ǹjẹ́ o nígbàgbọ́ pé tí a bá tiẹ̀ wá káwa ní a rí òmìnira gbà ńlẹ̀ Yorùbá, so o believe pé a lè dá dúró? Lákọ̀ọ́kọ́ kò ní dáa kí ìpínyà wà báyìí, nítorí pé tá bá kọ́kọ́ wò nígbà tí Nàìjíríà kọ́kọ́ gba òmìnira, a rẹ́dì fún o. Àti rẹ́dì fún. A rẹ́dì fún o. Kódà àwọn kan ẹ̀yà kan ni wọ́n fẹ́ fún lómìnira. Ṣùgbọ́n ẹni tó jẹ́ olórí nígbà yẹn tó fẹ́ fi ṣe olórí gbà yẹn, ó wò pé àwọn kan ló tí ó ẹ jẹ́ kí gbogbo àkópọ̀ kó lè ṣe olórí àwọn èèyàn púpọ̀. Àwọn èèyàn tó mọ̀ pé yóò jìyà lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, tí Yorùbá bá ní pé òun fẹ́ dá dúró nìsín, ṣe mọ̀ pé lára àwọn kọ́kọ́ tó yẹ kí ibi tí ìyà Nàìjíríà ti bẹ̀rẹ̀ nípa àkọ́kọ́ mú iṣẹ́ àgbẹ̀ wa àkọ́kọ́ pátì náà. Àlùmọ́nì ohun epo òun la kọjú mọ́. Ǹjẹ́ àwọn ọmọ Yorùbá ṣetán àti dáko? Àwọn tó ń dáko, ǹjẹ́ wọ́n rí èrè ń bẹ̀? Mo ní ọ̀rẹ́ tó ní ilẹ̀ ní Ọ̀yọ́ yìí tá a fi ń dáko nínú ṣíṣe oko. Tó ti ńgbà tó tó àsìkò kó kéré oko ẹ̀, àwọn ẹlẹ́yà kọ́ dẹ̀ bọ́ sórí ilẹ̀ yẹn, wọ́n dẹ̀ yọ àdá pé tó bá bíyà láyà ẹnikẹ́ni dá kó wo orí ilẹ̀ òun ló nílẹ̀. Ọ̀rẹ́ mi yọ̀ǹda ẹ̀ o pé òun ò rẹ́dí àti pàdánù ẹ̀mí òun lórí èrè oko òun tóun jìyà jíṣẹ́ lé lórí. Tá a bá fà lọ fà bọ̀ ó lè rí gbà padà, ṣùgbọ́n tó bá pààyàn sórí ilẹ̀ ṣẹ́mi rẹ̀ gbé, tó bá pàwọ́ gọ́gọ́ sórí ilẹ̀ ṣẹ́mi rẹ̀ gbé. Kì í ṣe pé torí pé ọ̀lẹ ni, ṣùgbọ́n torí pé ẹ̀yà Yorùbá a máa ń tọ ipa àlàáfíà jù. Ẹ̀fílẹ̀ a máa ń torí ẹ̀ láti máa ní ẹ̀yà àfihẹ̀ ẹ̀fílẹ̀ fọlọ́. Ní ìsìn káwálà jìjà yẹn o,
agbòmìnira. Ǹjẹ́ ẹnu wa kò bí? Ǹjẹ́ àwọn ọmọ wa ṣetán láti ṣe iṣẹ́ bí? Ǹjẹ́ wọ́n ṣetán láti wọ ibi àgbẹ̀, iṣẹ́ àgbẹ̀ ṣán ṣetán? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìsìn wọn ò ná ọmọṣẹ́ mọ́. Iṣẹ́ yahoo lẹ́rẹ́ oníkálukú fẹ́ ṣe torí gbogbo wa là ń wá owó òjijì. Ẹ máa rí ọmọ ọdún 22 tó máa níyà ń jẹun tó dẹ̀ mú bàbá ẹ̀ tó mú ìyá ẹ̀ tó fi ṣògùn owó. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Ọpọlọ tó ti wà lórí àwọn èèyàn ṣẹ́rí ẹni tí ó darí wa tí gbogbo ó fi da kódà àwọn ẹbí. Ẹ wá rí pé tí ìyapa yẹn bá wà àṣẹwà fẹ́ mú ìyá yẹn lójú pálí ni o, a fẹ́ mú lójú pálí. Àwọn èèyàn lè máa rò pé bóyá mi ì mọ nǹkan tí mò ń sọ ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́ sílẹ̀. Kò sí nǹkan tó bá tó dàbí kí ìṣọ̀kan wà. Kí ìṣọ̀kan kọ́kọ́ wà láàárín àwọn ọmọ Yorùbá kókó wà náà nítorí pé kò sí. Ẹ máa rí pé ẹni tó ń jìjà òmìnira lénìí ó ń jà nítorí pé tó bá já sọ́dọ̀ ẹ̀ èmi ni màá kọ́kọ́ ṣe olórí ni. Àbí ọ̀dà nígbà máa mú ní ó yá ẹ̀yin gbogbo Yorùbá ẹ tẹ̀lé mi lẹ́yìn mo fẹ́ gba ilẹ̀ wa fún tí mo sì gbà lóòótọ́ ṣe máa ní pé báwọn tèmi ṣe jẹ́ ni. So tí a bá wá ní Yorùbá má ṣe jẹ́ kí ẹ jẹ́ kí n fọmọ mi yìí lẹ̀ ṣé mi wá di bàbá ọba tí máa ń pa láṣẹ fọmọ mi pé báyìí ló ṣe báyìí ló ṣe ṣé mi náà kọ́ bó ṣe ń rù. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé àgbájọwọ́ kan àbí kò gbẹ́rù àjẹjẹwọ́ kan kò gbẹ́rù dórí. It has to be a collective thing. A gbọ́dọ̀ jọ dáwọ́pọ̀ ṣe ni. Níbi tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tí ó yẹ kí mi lè di tí má ti rí ó yẹ kí n di ni. Ṣùgbọ́n máa rí pé ìmọ̀tara ẹnìkan pọ̀ fún wa. Mo ṣe rí kùdìẹ̀kùdìẹ̀ báyìí mo mọ̀ máa tún sílẹ̀ sí káyé bá lè rí. Ìyẹn lèmi máa fi capitalize láti sọ pé tójú òṣùwọ̀n kójú òṣùwà èmi ló yẹ kẹ́ gbé síbẹ̀. Tá bá wo gbogbo àwọn tó ti ń ṣe olórí lórílẹ̀-èdè yìí tí wọ́n ti ń lọ ǹjẹ́ wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni tó wà ń bẹ̀ sìn. Ẹ máa rí pé gbogbo wọn ṣe tán mo lọ ni. Ǹjẹ́ ẹ pé wá ibi tèmi ti ṣubú rè o. Tó bá ti dé bẹ́ẹ̀ ni tó bá ti lọ tẹ́lómi bá ti débẹ̀ yóò yá yọ̀ǹdẹ̀. Ayọ̀ǹdẹ̀ fún. Ṣé o ti sọ pé ibi tí mo ti ṣubú rè o má ṣubú ń bẹ o ẹni báyìí yára fún o èèyàn burúkú ni o ó dẹ̀ wá ń bí ìjọba rẹ o nǹkan báyìí ló ṣe fún mi kì í sọ. Gbogbo àwa tá a wá jẹ́ tá a jọ tún díje fún ipò yẹn náà ẹ rí i pé gbogbo wa tún lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni gbogbo ọdẹ lọ ní ìmọ̀ tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ ṣé ẹ ṣe wá mo gbà fún yín o ẹ̀yin lọ̀gá o ṣùgbọ́n àwọn àjẹ́ndà tèmi fẹ́ ṣe rèé ẹ jẹ́ n kó fún yín àjẹ́ndà tiẹ̀ náà ẹ jẹ́ n kó fún yín ẹ jẹ́ ká ṣé kí gbogbo ẹ lè dá náà ni ṣùgbọ́n ẹ máa rí pé gbogbo wa a tún máa yapa ni a tún dúró dọjọ́ ọdún mẹ́rin míì tí mi ò tún wá tí ò dẹ̀yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn ó dàbí ẹni pé ẹ lè mọ́ ti understanding nǹkan tí àbúrò mi sọ dáadáa ọ̀rọ̀ ẹ̀ yé mi jù. Àwọn àléébù tó wà nílẹ̀ Yorùbá tí a fi dúró ní ọ̀kan ṣoṣo ló ń sọ̀rọ̀ báyìí. Bẹ́ẹ̀ni. Ó rí wípé ìfẹ́ yẹn ò tíì sí tó a wà ní ìṣọ̀kan tó èmi máa gbé sókè ẹnìkan máa gbé sílẹ̀. Constitution orílẹ̀-èdè sì sọ pé mo ní ẹ̀tọ́ sí èrò ọkàn mi gẹ́gẹ́ bí wọ́n náà ṣe ní. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lè fọ́ọ̀sì ẹ̀ o ò lè fọ́ọ̀sì mi. Nǹkan tó ń wá ń sọ sí ni wípé gbogbo orílẹ̀-èdè tí ó bá ti kẹ́sẹ̀ járí àtijẹ àti mu ní ọ̀kọ̀ọ̀kọ̀ yanjú náà. Ǹjẹ́ àtijẹ àti mu yẹn ṣe rí pé bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀. Ǹjẹ́ àwa gan-an ń ṣe ń tọ́ yẹ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń pariwo pé àwọn Fúlàní ò já dáko mọ́ ìwọ gangan sóòdóko débi pé Fúlàní ò ní jí ó dáa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń kó wá fún wa tá à ń jẹ nílẹ̀ Yorùbá lónìí majority ẹ̀ ilẹ̀ Haúsá ló ti wà. Ní Òkè Ògùn náà ni a lè sọ wípé àwọn Fúlàní ń dà wọ́n láàmú ṣùgbọ́n àwọn nǹkan tá à ń rí nílẹ̀ Yorùbá ló ń jẹ tí wọ́n ń kó wá sẹ́kọ̀ọ́ kó wá sí Ìbàdàn kó wá sí gbá kó wá sáwo
àtòkè ògùn yìí náà láti ń rí so táwọn ọba rí wípé wọ́n pa wá o wọ́n pa wá tí wọ́n sì ń dákú táwọn náà ọba dá bí àwa yìí ò ṣe dá ẹ dákun torí Ọlọ́run kí là á máa jẹ n tó sọ ó túmọ̀ sí wípé àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ kọ́kọ́ wò tá a dẹ̀ gbọ́dọ̀ sáré lórí ẹ̀ àkọ́kọ́ a gbọ́dọ̀ kọ́kọ́ wá ìrẹ́pọ̀ láàrin ara wa tí ẹnìkan ò ní máa gbé sókè kẹ́nìkan máa fà wálẹ̀ nítorí pé àbúrò lágbájá ló wà ńbẹ̀ ẹ̀sán àbúrò tèmi ò lè sí ńbẹ̀ ni. àwọn nǹkan tí àbúrò mi ń complain lé lórí ni ẹ̀ kì í ṣe pé ó ń sọ nísọ wípé kò dáa bí ilẹ̀ Yorùbá bá gba òmìnira kò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n area tó wá ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ní wọ́n mọ̀ sí gbọ́nkúgbọ́nkú ni ọ̀pọ̀lọpọ̀ wa kì í fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ mọ́ n tá a fẹ́ gbọ́ la fẹ́ gbọ́ lẹ́nu àwọn èèyàn òun ló sì fà á tó fi jẹ́ wípé kódà lórí YouTube yìí mo máa ń ṣọ́ra gan because àwọn ẹlòmíín wà tó jẹ́ pé nǹkan tó ń fẹ́ yìí káàdì ẹ̀yẹn ló fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé nǹkan tó fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ yẹn kì í ṣe nǹkan tó dáa ìwọ dẹ̀ ní nǹkan tó dáa yẹn lọ́wọ́ ọlọ́pọlọ débẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí pé à ń fi àgbà fúnra wa àfàgbàfẹ́ nìkan kò lè jáyé ogún so ibi tó pe àkíyèsí wa sí àwa ọmọ Yorùbá tá a bá ń lọ ọbẹ̀ ń tòótọ́ tá a fẹ́ dá dúró bá a sì fẹ́ dá dúró yìí tá a sì fẹ́ ọjọ́ ọ̀la rere pàápàá jùlọ tí àwọn ọmọ wa tó wà ń lu òyìnbó káwọn ọmọ wa tí wọ́n á mix pẹ̀lú àwọn ọmọ tiwa torí àwọn ọmọ náà lákòókò ń pè lọ́jọ́ ọ̀la so tẹ́rù ò ní máa bà wọ́n táyà wọn ò ní máa já wàláì níjọ́ tí àwa Yorùbá bá so ọwọ́ pọ̀ tá a bá dọ̀kan báyìí àdánwò dé bá elédèkéde kò sí elédè kan tẹ́rù ò ní bá so ẹjọ́ torí tọlọ́hun Ọlọ́run ní báyọ̀ wá jẹ́ ojú ọ̀dẹ tiwa so mo fẹ́ kẹ́ ẹ ronú lọ síbi tó sọ̀rọ̀ lọ kí n tó tẹ̀síwájú mi torí mi fẹ́ gbàgbé àbúrò mi dàkún njó ní nọ́mbà kan tó lè bá ń fáwọn èèyàn tó tiẹ̀ lè tẹ̀ sí ló tá bá rí ẹnìkan nínú ọmọ ìyá rẹ ọmọ bàbá rẹ tọ́jọ́ ọmọ Yorùbá tó fẹ́ pè ọ́ brọ́dà o nǹkan tó fẹ́ bi ẹ́ léèrè one thing or the other jalè ní ló lè fún wa. bẹ́ẹ̀ni ṣẹ́rí n bá ti béèrè nọ́mbà yìí lọ́wọ́ ẹ̀ nítorí pé mo mọ̀ pé yóò fi ilẹ̀ ni àwọn èèyàn kan wà tí mi ò ní béèrè irú ẹ̀ lọ́wọ́ ẹ̀ láéláé nínú àwọn òṣèré wa ìwọ tó bá ń gbé nọ́mbà rẹ pamọ́ ìgbé tí ayé ara rẹ ló gbé pamọ́ torí ẹni tí ó sọ ẹ́ di olóríire níjọ́ tí ó bá pàápàá jùlọ yìí tí wọ́n mọ̀ pé tẹ́ ẹ̀ ní gbé nọ́mbà bí mi bá rí miss call lójú aago mi bí èrò ṣe máa ń pọ̀ tó yẹn màá tún pé miss call yẹn padà torí mo ti pe èèyàn padà bẹ́ẹ̀ tá a sọ ọ̀rọ̀ ṣẹ́jú mẹ́wàá tó dẹ̀ bí mi léèrè tá a dẹ̀ sọ̀rọ̀ débi nǹkan kan tí mo dẹ̀ sọ̀rọ̀ pé àwọn nǹkan báyìí ló kù nǹkan báyìí tí mo fẹ́ ṣe tó dẹ̀ bí mi léèrè pé kí ló wá dé tí mi ṣe mo ní owó ò tí ì ṣe lọ́wọ́ mi ni tó wá ní àyè lónìí mo fẹ́ ra kíní yẹn tí mo wá ní 670,000 ó wá ní mo ń bọ̀ ẹ jẹ́ kí n pe ọkọ mi ó wá pe ọkọ ẹ̀ ó wá bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ bíi 10 minutes later ó tún wá pè mí padà wọ́n dẹ̀ send 670,000 sí mi mo dẹ̀ pé wọ́n padà ní wọ́n ti kọ́kọ́ pè mí tí mi ò gbé kọ́ ni torí mo busy níbi tí mo wà so ọ̀pọ̀lọpọ̀ orú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọn kì í mọ tí ń nù wọ́n so eléyìí ń ṣe ẹni tó máa ní ìgbà tí kò kú lu jìbìtì kò ń ṣe fàyàwọ́ kì í bá wọn jalè bó ṣe wà yìí lẹ́yìn kó mu mìíràn díẹ̀ ni bí àwọn ẹlẹ́rìn dòdò àti bẹ́ẹ̀ni kì í mu tí líle ènìkọ́ àgbàdo ẹ̀fọ́ òkè ọ̀rọ̀ tí mo sọ yẹn mo fẹ́ kọ́ òun mi jájára so àbúrò mi lè mú bíà ṣùgbọ́n mo mú bíà ọmọ mú bí kò ó lè má mú dìgò méjì lọ tí èdè torí kò ní fẹ́ tẹ́ ọlọ́mọ pé olórúkọ lòun ṣùgbọ́n ó ṣe wà yìí mo tún bẹ Ọlọ́run fún
kí Ọlọ́run má bàa mi pa ní rèwèrè. àmì àṣẹ Èdùmàrè. Tí n bá tẹ̀bà tí èèyàn bí mo ṣe tẹ̀bà tí ẹ mọ̀ pé mo mọ nǹkan tí mò ń sọ, wàláì mo mọ nǹkan tí mò ń sọ. Gbogbo òwò náà tó wá bí ọmọ tó ní ọmọ láyé, ọmọ rẹ ó sọ ẹ́ dológo, ọmọ rẹ ó jẹ́ ọmọ tó láàkànláàkà. Gbogbo iṣẹ́ tí ọmọ rẹ bá wù kọ́mọ ṣe láyé, Ọlọ́run ó bá wa fi ọmọ rẹ láyé. àmì àṣẹ. Ọlọ́run wàá tó ní fi wọ́n hàn láàpá. Bọ́lọ́run ṣe fi Táíwò Ìbíkúnlé hàn níbikíbi tàbí iṣẹ́kíṣẹ́ tọ́mọ ẹ bá ń ṣe, Ọlọ́run ó bá mi fi wọ́n hàn pẹ̀lú Ọlọ́run. Àníwára wa ti. Nọ́mbà yẹn mo máa fẹ́ kó sọ. 080 080 514 514 33 33 755. 755. màá tún pè lẹ́ẹ̀kan sí. Yóò pè lẹ́ẹ̀kan sí. 080 080 514 514 33 33 755. 755. èmi ni mo máa gbé. Ló máa gbé direct, ṣùgbọ́n o ẹ má pè wá, ẹ má pè, gbogbo yín náà lẹ mọ different tó wà láàrin àwa àti yín nílùú tẹ̀yìn ń gbé o. Ẹ má fi fóònù disturb ẹ lóru. Ẹ calculate time. bọ́bá tiẹ̀ lọ pè lóru fóònù láti wà silence. Tí ò bá gbé, tẹ bá pè lọ́sàn-án tí ò bá gbé, àìjà kó wà set tàbí kó wà níbi tí ò ti lè gbé call. Ṣùgbọ́n mo mọ irú èèyàn tóun náà jẹ́. Tẹ bá pè padà yóò gbé lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ni. Even ló lè pẹ̀lú mí padà torí àmọ́ mọ irú èèyàn tó jẹ́. Kọ́lọ̀ Olódùmarè kó bá mi lọ́ra ẹ̀mí ẹ̀. Kọ́lọ̀ má jẹ́ kí n fojú sunkún ọmọ yìí ní industry ilé ni. Tí n bá ń ṣàdúrà fún ìyàbẹ̀ yẹn, ó yẹ kẹ́yìn náà mọ̀ pé ó ní ntẹ́ni yẹn jẹ́ fún mi. Táíwò Ìbíkúnlé wà lára àwọn tí ò jẹ́ káyé gbàgbé mi nídìí iṣẹ́ ìgbé àbálẹ̀ rẹ̀. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe tí mo pè ó ń bọ̀ ni. Táíwò Ìbíkúnlé, mo pe Táíwò sí 13 episode mi kan tí mo sọ fún yín pé mo máa upload lórí Sokoti TV, Sokoti channel yẹn. Mo pe Táíwò Ìbíkúnlé. Táíwò wà ní ibi tí Táíwò ti ń ṣiṣẹ́ tí ó lo oṣù 3 tí wọ́n dẹ̀ fún ní owó gidi, tí owó tí Táíwò gbà níbẹ̀ ó times 2 iye tèmi fi ń ṣe di ó 13 tí mò ń ṣe. Wàláì mo dẹ̀ sọ fún Táíwò bàbá mi ó hard, ẹ jẹ́ lọ dì pẹ̀lú PM. Bàbá mi sọ́jọ́ kan tó sẹ́yìn lé bá mi ṣe tí màá máa ṣe lọ́jọ́ kan, mo ní pẹ̀lú ògo Ọlọ́run máa parí sẹ́yìn lọ́jọ́ kan. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló dé gbé PM. Òun àti PM bẹ́ẹ̀ jọ mọ̀ pé kò súnlé lọ́jọ́ yẹn, kó dé talẹ́talẹ́ kó lè bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ ọjọ́ kejì. To that extent, mo wá fẹ́ kí ìwọ náà, àwọn èèyàn kan wà tán máa ń ràn mí lọ́wọ́. Wọ́n ràn mí lọ́wọ́ gangan pàápàá jùlọ ní diaspora tí mi ìmọ̀ wọn rí, tí àdẹ̀mọ̀ bóyá àríra rí tí kálukú wa ó fi gba ọ̀dọ̀ Ọlọ́run lọ. Tẹ́lẹ̀ fún mi lówó ribiribi tí wọ́n máa ń ṣe dáadáa fún mi, bá mi ṣàdúrà fún wọn. Mo kí gbogbo wa pátápátá, pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣàánú bàbá mi tí Ọlọ́run rán wọn sí àtàwọn tọ́lọ́run máa bẹ̀rẹ̀ sí rán wọn sí. Wọ́n ní àbùdí ń tolókun, àbùdí ń tọlọ́sà o. Lè wọ́wọ́ tí o. Wọ́n ní fẹ́ gbá fún yín lóúnjẹ o. Àti jẹ àti mu fẹ́yìn fún gbogbo ẹbí yín kò ní jẹ́ ti yín o. Gbogbo ohun tẹ́ bá ti wá dáwọ́lé a máa yọrí sí rere o. Màá tún wá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Bíbélì, ó ní your life shall be like the tree planted by the riverside. You will always bring forth your fruit in due season. Èso yín á so nígbà tó bá yẹ yín o. Kò wá ní rẹ̀ dànù. Ẹ ṣeun, àdúpẹ́ lọ́wọ́ yín fún ìrànlọ́wọ́ fún àsowọ́pọ̀ yín ní gbogbo ìgbà. Ẹ ṣeun. Ó wá kù question ẹyọ kan ni. Ní ìdí iṣẹ́ wa ilé ni, níbo là ń bá lọ? Ìdí tí mo fi ń béèrè bẹ́ẹ̀ ni pé ìwọ lọ kọ́ṣẹ́ yìí láti ilé ìwé ni. Bẹ́ẹ̀ni. Ó tún wá mú tàwọn bàbá wa pé mi ò wówó lọ, ó tún mú mọ́ lọ́lọ́run fi jẹ́ kó o jogún tó ń ṣe lé ní. Tí a bá wá rí ẹni tó fi pé irú Táíwò Ìbíkúnlé yẹn ó lè gbé owó iṣẹ́ tó lè wọlé ní Netflix, ó ṣe. Ó di dandan máa ṣe. Ṣe rí tá bá kọ́kọ́ wo ibi tí tíátà ti ẹ̀ lọ sí ibi tó dáa ni o.
ẹ máa rí pé àwọn iṣẹ́ tí àwọn èèyàn ń ṣe ń sìn wọn ò gíra ṣe rárá, wọn gíra sí mọ́. wọ́n ń fi owó gidi sí ni Bẹ́ẹ̀ni. nítorí ó ti padà síta yí àwọn bàbá wa nígbà yẹn tó yẹ pé wọ́n máa ná millions ni wọ́n ná lé lórí ní optical gbà ní optical. So ní ìsìn ìṣọ̀ṣalẹ́ tó ń ṣiṣẹ́ yọ̀bọ̀kẹ́ mọ́, even the so-called YouTube òòtà wàá tiẹ̀ ṣe kọ́kọ́ náwó lé lórí. yes yes. Ẹ máa rí pé ó ti ń yí padà, ó ti ń yàtọ̀. Àwọn fíìmù wa náà ti ń dúró tó ti ń fi gbága pẹ̀lú tàwọn tòkè ti diaspora náà lọ́hùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Irú ohun ìlọsíwájú gidi ni. Tí mo wá róró ẹni tó pè mí fórú nǹkan bẹ́ẹ̀ yẹn, màá gbà dáadáa nítorí pé mo mọ̀ pé mi ò ní já wọ́n tọ̀ mọ́. Èmi náà ò dẹ̀ ní mi ò lákọ̀ọ́jú à. Àjọ jókòó àjọ sọ ni ní tùbínùbí. Tá a dẹ̀ máa rí pé nǹkan tá à ń lé àrímú àtẹ̀tù dájú bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run. Mọ̀ àgbàgbé torí mo mọ̀ pé ọ̀rẹ́ ni pé ẹ̀fọn lọ́jọ́ mẹ́ta yóò. Lágbára Ọlọ́run. Èyí tí ẹ̀ ní èdè àti ibẹ̀ kó o tó pè mí sí mọ́ pé kó o tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ lásán ló ti ẹ̀ fi involve. So ẹyẹ èèyàn mi kò ní jù báyìí lọ. Táíwò Ìbíkúnlé ni mo mú wá fún yín. Tí àwọn èèyàn bá tún wá sọ pé kí n tún lọ bá wa interview Táíwò Ìbíkúnlé lẹ́ẹ̀kan sí, promise fún ara wọn pé ilé ti ṣí sílẹ̀ o, anytime 247 kọ́ pè mí mo ń bọ̀ ni. ẹ ti gbọ́ gbogbo ìgbà tẹ́ ẹ bá tún fẹ́ kí n tún wá gbé wá padà ó ti promise fúnra ara rẹ̀ ṣe é máa sọ fún pé ìwọ ló promise ìjọ náà ọdún mo mọ̀ pé ó máa ń busy ṣùgbọ́n láàrin tight schedule ẹ̀yẹn náà lásán ṣe léyìí lọ́wọ́ báyìí iṣẹ́ kan là ń ṣe lọ́wọ́ bí tá a wà yìí so mo mọ̀ pé yóò ro ti yín mọ̀ ojú òní ti wà èmi ní mà wá ẹ̀yin náà máa bá ẹ̀yin náà ní fọwọ́ gbọ́ máa yín sí gbogbo ibi tí mo lè mú mọ́ lénìí òun ni mo mú mọ́ yìí ó tún wá di àsìkò míì tí mo bá tún mú òun tàbí àwọn àlejò míì wá sí ojú wọ̀nyí yìí kó tó dìgbà náà mo kí gbogbo wa pé ojú ò fẹ́ ra kú o.